You bet you go on. Have you one among the video? About the lorry, only show the other. One man after coming to what? Obi olomi tutu ni mo nfo. O bi tẹ̀lé ibẹ̀ la nǹkan. Nkọ́lé lọ kọ́lé mi ó ti fẹ́ parí ẹ̀. Ṣé etí ìwọ́di ni? Wàá gbàgbọ́ pé mo sọ pé ó di mọ́ fún lẹ́yìn. Ó tóbi mọ́. Aroto àkàlà. Ti rí nǹkan tó lè dówó. Owó yín nù. Nígbà tá à ń wa kùsà wa sáásá kí wá ló dé tówó kùsà wa sà déédéé dá. Ó ti pọ̀ jù, kí ló dé? Ntọ́tọ́ sẹ́rù kò fẹ́rù, ntọ́tọ́ sẹ́rù kò jọmọ́ orí jẹ. Ẹ jẹ́ káwọn ọlọ́ọ̀bá Agẹ̀sìnkólé. Agẹ̀sìnkólé. Ṣé mo sọ pé kò ní padà wá mọ́ ni? À ń lọ bí. Obi olómi tútù ni mò ń fọ. Kò ṣá olómi tútù ó ṣe wò. Wọ́n ti tẹ̀lé kọ́ ibẹ̀ náà kọ́. Kábíyèsí. Akọ̀rìnrè. Ọ̀rọ̀ Agẹ̀sìnkólé ti di àgékù ejò tó fẹ́ máa ṣòro bí agbọ́n. Mo wá mú wọn ni. Mo lọ́rọ̀ fún lọ. Nílẹ̀ bàbá tèmi. Kí lorúkọ ẹni tó gbé náà wojú ẹkùn láìsọ di apẹ́rí. Kábíyèsí, Agẹ̀sìnkólé ni wọ́n ń pè é. Ìtìkúrí tó sákúlẹ̀lẹ̀kúlẹ̀lẹ̀. Ẹ̀mí tó kọ̀ ní tó kọ̀ fẹ́ tó kọ̀ fẹ́. Àwọn méjèèjì sáyé dẹ́kun bí àjọkùn wọn ni mo ti jogún fún ìkùkù ò lè rí mi pa. Wọ́n ní mo ti jogún àwọn àrùn kan ò ní mí dẹ́kun ní ìdílé mi dẹ́kun pé. Ìwọ ọmọ mú kékeré. Kúndé ti tèmi ṣe fojú àgbàrá wò. Wọ́n bí mi nú. Wọ́n sì rí bínú mi. He went away with the wind and will come back when and wherever injustice prevails, just as he promised. Gbogbo rádaràdà tẹ̀ sí lórí ilé mi. Ìwọ ló kí wọ́n lù. Ajanaku's cry echoes through the land. Will he ever find justice or suffer more pain? When we released King of Thieves, Agẹ̀sìnkólé, we didn't just make a film. We made history. It wasn't just another epic.
It was a cultural masterpiece that redefined the box office. With tickets selling for just 1,500 naira, AGESINKOLE shattered records and silenced doubts. 322 million naira at the box office. A Yoruba epic, breaking barriers, rewriting the rules, and setting a new standard for greatness. We released it during Ramadan, a period everyone once called slow season. But we turned that silence into a storm and staged the Ramadan holidays as a gold mine for cinema openings. AGESINKOLE blazed the trail where none existed, opening the gates of global acceptance for Nigerian indigenous storytelling. It proved that our culture isn't just local, it's legendary. It became the third highest grossing Nigerian film of 2022 and delivered the grandest, most glamorous, most culturally vibrant premiere Nollywood has ever witnessed to date. But beyond the milestone, it became a movement. A symbol of pride. A statement that our craft, our language, our essence belong to the world stage. From the stable of Ifura 360 Media Limited, with your love and support, we have kept the fire burning with the action-packed AGESINKOLE, the warlord epic Jagun Jagun, and the emotional masterpiece 7 Doors. But looking at what AGESINKOLE achieved, we knew it couldn't end there. Legends don't fade, they return stronger. So, I gathered the best hands in the industry, an army of brilliance and craft, and went back to where it all began, to raise the bar beyond imagination. And now, the wait is over. AGESINKOLE is back! Àwo 7 Doors gbogbo wa la pariwo, àwo jagunjagun, agbóṣùbà fún iṣẹ́ ọpọlọ tó dá yàtà tán pátápátá. Ẹ wò King of Thieves lélẹ́yìí AGESINKOLE apá kejì tí gbogbo wa tá a ti ń gbẹ̀ngbẹ̀ láti ọwọ́ Femi Adebayo. Téèyàn bá ti ń wòran eégún tí ò bá ti wòran ológbòjò bàbá egúngún kò tí ì wòran o. Action tó wà nínú fíìmù yìí ó lágbára gan ni. Àwọn àgbà òṣèré àgbàlagbà, àwọn ògbóǹtagì òṣèré gbogbo wọn ni wọ́n kópa níbẹ̀. Ẹ wò tẹ́ ẹ bá ti wò wọ́n ti ń ṣó ẹ̀ káàkiri gbogbo sinimá láti on the 24th December ọdún 2025 yìí ni o. Ẹ lè miss ẹ̀. Lọ́dún 2025 nínú àwọn fíìmù tó gbégbá orókè inú ẹ̀ ní AGESINKOLE apá kejì látọwọ́ Femi Adebayo. Ẹ wò gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ti wò ẹ drop ẹ̀ sínú comment section fídíò yìí bó o ló ti rí. Kí lẹ gbádùn nínú AGESINKOLE? Nínú AGESINKOLE àti jagunjagun àti 7 Doors, èwo gangan níṣẹ́ ọpọlọ ẹ̀ gáyàtà jù? Tẹ́ ẹ bá ti wo mẹ́tẹ̀ẹ̀ta ẹ drop comment yẹn sábẹ́ comment section fídíò yìí. Nínú iṣẹ́ Femi Adebayo àti iṣẹ́ Odunlade, Adekola, olórí ogun, warlord, ẹ gbọ́ èwo ní iṣẹ́ ọpọlọ náà tó gáyàtà tán? Ẹ jájọ pàdé ní comment section fídíò yìí. Watch it and thank me later. Bẹ́ẹ̀ ni ó dùn bẹ́ẹ̀. Ẹ má gbàgbé o, ẹ máa bá mi click lórí subscribe button, ẹ like ẹ share ẹ drop comment yín, ẹ bá ń pín kó lọ fáfáfá gan kó délé kó dùn. Olúwa ọ̀rọ̀ ẹ̀ lọ sí ọ̀run ọ̀sán kankan.